lọ sanwó dáàdì mi. Tí bá ti ń lọ sanwó dáàdì mi, máa lọ sanwó dáàdì mi. Máa lọ sanwó dáàdì mi. Tí bá ti ń lọ sanwó dáàdì mi, máa lọ sanwó dáàdì mi. Tí bá ti ń lọ sanwó dáàdì mi. Tí bá ti ń lọ sanwó dáàdì mi. OPP ó pọ̀ gan. OPG ó pọ̀ pa. Ó pọ̀ pa. Ó pọ̀ pa. Gan. Kí ni ṣe? Ta ló nà? Bọ̀dá kan báyìí ni. Bọ̀dá kan náà ẹ̀. Ṣé kò mọ̀ bẹ̀? Kò mọ̀ bẹ̀? Ṣé kọ́mọ́kọ́mọ́ mi ni ẹ́? Bọ̀dá tó ń kó jẹ́ máa nọ tí ẹ bàjẹ́ lé mi. Bọ̀dá náà ẹ̀. Àbí bọ̀dá ń ṣí i. Ẹ kúlé o. Kí wá dé? Ká ẹ gbọ́. Ó jàre ọmọ ìlú ìbàdí. Kí ló wá ṣẹlẹ̀? Ó ṣe ọmọ yìí ni mo sáré rán ní nǹkan. Tó dẹ̀ fi máa dé nísìn, ó gbàgbọ́ pé ẹnìkan dẹ̀ ti kì í mọ́lẹ̀, ó dẹ̀ ti nà. Ọmọ yẹn kéde bí mi. Mo pọ́ ọmọdé ni. Ẹ̀ẹ́dẹ̀ mo rí èèyàn tó nà. Ó lè ṣẹ̀ṣẹ̀ ni kẹ́ni ẹ dẹ̀ nà. Àwo bí gbàgbé òṣì. Ẹni tó ń kó jẹ́ lé ní máa nà tí ẹ bàjẹ́. Màá kàn yẹ kó mọ̀ pé mo ti juwọ́ rí ẹsẹ̀ oko. Wàá rí náà wò. Ìṣòbẹ̀. Ẹ wọ. Mo sọ́ọ̀rì gan. Mo sọ́ọ̀rì gidi. Ẹ ṣàrọ̀ra. Ó yẹ kó máa fi yín nọra yín ni. Ó dáa. Èmi ni mo nà. Kí ló ṣẹlẹ̀? Ṣo fẹ́ kú fún ni? Ẹni tó náà ẹ̀ ni. Mo ti mọ̀ pé àgbàlagbà kan náà ló máa ṣe tó máa bá ẹ̀wí tó wá bẹ̀rẹ̀ sí ké igbe òṣì. Pọ́sítẹ́ẹ̀tì jọ kó ní kó máa bínú. Àwọ̀ rí wá ṣeré. Mo ẹ ṣe jàre tẹ bá mi bá wí dáadáa. Ẹ̀wù tó bá ti dijọ́ mi tó bá tó ti ṣẹ̀ kẹ́ bá wí dáadáa ṣe ti gbọ́. All right, you are now talking. Thank you. Jọjá lọ jàre, ó máa jẹ́ kí ọ̀kadà àti tirẹ́là kọ́kọ́ lu àwọn tó mọ̀ kó kadà máa parẹ́ tirẹ́là àpapọ̀ yìí.